One closer to your doorstep. Boy, give me down. Boy, give me down. Boy, give me down. We bring it the walk closer to your doorstep. Boy, give me down. Boy, give me down. Boy, give me down. We bring it the walk closer to your doorstep. I was a lager, I want to last Give me your love, give me your Baba. Boy, give me down. Boy, give me down. Boy, give me down. We bring it the walk closer to your doorstep. They never sabi Wetin we you carry for her. But you don't know before them to sabi. I said they never know wetin we carry for body. Until you move closer before them to sabi. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ìhun ló lájú. Ẹyẹ tó lórí ibodò bí àdó ọ̀gbẹ́dẹ lẹ́nu. Àṣìṣe Ṣẹ́nu ilé bàbá wa. àṣìṣe fún inú bàbá wa. Àjùmọ̀ sowọ́pọ̀ àlejò dúdú ọ̀dà. Olùdú ọ̀gbùnmá lè gbé wá. Ọmọ òdùdú á sì nírí. Ẹni lé fún ẹ̀tọ́ adúláwọ̀. Lálejò jùmọ̀ bí. Ilẹ̀ ìlérí àwọn lẹ́gbàá ògo ilẹ̀ wa. Kàṣìṣe kàdéjọ́ kàdé. Kàdégbàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀jẹ̀ tí yóò tàn káàkiri. Ìyàwó olùdú ọ̀dìwà. Orí kí mi dà, àwa là ń gbé tó lárugẹ. Ẹ̀jọ̀ tó gbójú ọ̀gbọ́. Ìwà máa ní. Àṣà ẹgbẹ́ polówó ẹ̀jẹ̀ wá kájé gbogbo ayé jẹ. Ẹ̀jọ̀ tó gbójú ọ̀gbọ́. Ìwà máa ní. À ń gbé tó lárugẹ, à ń gbàsà lárugẹ. Ẹ̀jọ̀ tó gbójú ọ̀gbọ́. Ìwà máa ní. News and sports ẹ máa rí gbọ́. Ẹ̀jọ̀ tó gbójú ọ̀gbọ́. Ìwà máa ní. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké dandan. Koiki Media ọ̀rọ̀ lágbájú mọ̀ mi o. Máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá àtàkà wọn. À ń gbádùn rẹ̀, ọmọ yẹn bẹ̀rẹ̀ rẹ̀ mi. Ṣé ìlọ máa fi dìbò ọ̀tẹ̀ mọ́lẹ̀? Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé máa dé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ máa wọ̀ máa wọ̀ o. Igbó máa wọ̀ kájòjì ò gbọ́dọ̀ wọ. Àjòjì tó bá wọ bẹ̀ á tẹ̀lé dé bọ́ra. Ẹ̀yin lọ́mọ náà Òyìnbó tó dé. ìgbà tó yìnbó dé. Owó lọ ní ẹnu pọ̀ sí o. Koiki Media sáwà ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Àtàǹsọ àtúnbèrè gidi. Koiki Media àwọn ní bàbá. Àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọgbọ́n o. Koiki Media àwọn ní bàbá. Àkújà fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media àwọn ní bàbá. Ọmọ Òdùwà ni wá o. Gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. Koiki Media àwọn ní bàbá. Ikú tó ṣe bí lébe òsì àdìmú bàbá yọ. Koiki Media àwọn ní bàbá. We bring you one closer to your doorstep. Koiki Media àwọn ní bàbá. Akẹ́kẹ́ tó fẹ́ Tó òdo. kàn kí o lára wọn. Koiki Media àwọn ní bàbá. Àkèrègèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media àwọn ní bàbá. gbogbo ayé ẹ̀gbọ́n. Àwa ni bàbá o. Koiki Media àwọn ní bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà ni wá o. Koiki Media àwọn ní bàbá. Òtútù alágbèdá ni òtítọ́ lágbèdá ni. Koiki Media àwọn ní bàbá. Àbí sọ́dalẹ̀, àbí sódìkẹta. Koiki Media àwọn ní bàbá. Àdúrótọ́, Koiki Media àwọn ní bàbá. Koiki Media
we bring you all closer to your doorstep. Koiki Media is around to give us latest, is around to give us latest. Ladies and gentlemen, Ẹ mú kálẹ̀ sílẹ̀, ẹ jẹ́ tí ẹ gbọ́ ètò tó pọ̀jù owó. ladies. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media. Bí ẹ má bínú, nẹ́tíwọ̀kì yẹn fẹ́ ṣe bákan ni. Bí ẹ ti ń fẹ́ wá síre, Elédùmarè a máa fẹ́ yín náà síre, a máa fẹ́ ilé yín síre, a máa fẹ́ yín sówó, Elédùmarè a máa fẹ́ yín sọ́lá, a máa fẹ́ yín sí ọrọ̀, àìkú baálẹ̀ ọrọ̀ àti àlàáfíà ẹ̀mí gígùn. Òun ni Elédùmarè a máa fẹ́ yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ jọ̀ọ́, ìrànlọ́wọ́ kan tí mò ń wá kẹ́ ṣe fún wa ni wípé ẹ bá wa share ètò yìí, ẹ jẹ́ kó go viral. Ẹ bá wa share, ẹ jọ̀ọ́, ẹ bá wa share, kẹ́ bá wa like, ẹ jọ̀ọ́, ẹ bá wa share sí gbogbo àwọn platform yìí tí ẹ bá wà. Ẹ jọ̀ọ́, bẹ́ẹ̀ tí ń fi ọwọ́ tẹ fi ń tẹ̀, tẹ fi ń share, ẹ ní fi gbọ́mọ sí. Ọwọ́ tẹ fi ń tẹ̀, tẹ fi ń like, tẹ fi ń comment, tẹ fi ń support wa, ẹ ní fi gbọ́mọ sí. Tí a bá wọlé, olórí ilé láàkọ́kọ́ ń kí, mo kí ọ̀gá mi Mr. Ọláyẹmí Kóìkì, tí a mọ̀ sí Koiki Media, the white lion, the last man standing for Yorùbá nation struggle. Ọ̀gá mi, ẹ káàárọ̀, akójúmọ́ mọ́, ojúmọ́ ire ló mọ yín lélẹ̀, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga, àìkú baálẹ̀ ọ̀rọ̀ àti àlàáfíà òní kó máa fi lé yín ṣe ibùgbé lẹ́ni. Mo tara bẹ́ẹ̀, mo kí pòfẹ́sọ̀ wa, bàbá àgbàlagbà, bàbá Bánjí Akíntóyè, bàbá kẹ́mi ọlágùn o, ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí o. Àsìkò yín tí a nílò yín, àní fi yín ṣe àwátì, ẹ dàgbàdàgbà, ẹ dògbó, ẹ jẹ èrè ilẹ̀ Yorùbá tí tẹ̀ ń ṣe kiri yín, ẹ jèrè lé agbára àwọn alálẹ̀ tó nílẹ̀. Mo tara bẹ́ẹ̀, mo kí bàbá mi Májàsọ́lá olóyè Ìgbòho Òòṣà, bàbá o, mo kí yín sà, bàbá àníwá yín tí o, ẹ̀mí á gùn, ẹ máa kó wa délẹ̀ lérí. Elédùmarè sọ wípé ẹ̀yin ni òun fi iṣẹ́ rán, iṣẹ́ tí ẹ̀dẹ̀ wá ń jẹ́ ẹ̀ ní ṣiṣẹ́ náà jẹ́ o, ẹ̀ ní fọmọ jẹ́, ẹ̀ ní fàyà jẹ́, ẹ̀mí ara yín gan náà ẹ̀ ní fi jẹ́ o. Ẹ máa kó wa délẹ̀ lérí. Nígbà tí iṣu náà bá jiná, àní fi yín ṣe àwátì o. Ẹ ṣé gan ni. Àwa tara bẹ́ẹ̀, a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin tí ẹ máa ń darapọ̀ mọ́ wa, tí ẹ kì í wò pé kí ni wọ́n tún fẹ́ sọ, kẹ́ wọ sókè. A kí yín, gbogbo ẹ̀yin ajìjàgbara tí ẹ̀ ń fi tọkàntọkàn tẹ́ fi ń bá wa lọ, tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbàkígbà tí a bá ti ń wá sí orí ètò, àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń da ìjàgbara lábẹ́lẹ̀. Mo kí yín, akójúmọ́ mọ́. A ní fi ń ṣe àwátì, ẹ ní sọmọnù, ẹ ní sọ ayánù, ẹ ní gbogbo nǹkan tó ń dùn mọ́ yín nínú, ẹ ní sọnù, a ní wá yín tí o, ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí. Mo wá tara bẹ́ẹ̀, mo kí àwọn tí wọ́n ń fi owó tó fi ń sọ́pọ́tì ìkànnì Koiki Media, nítorí pé struggle tí a gbé dání owó ni ó need. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ti owó tẹ́ fi ń sọ́pọ́tì Koiki Media, àtẹ̀yin tẹ́ ń fowó tẹ́ fi ń sọ́pọ́tì Yorùbá nation struggle generally, mo kí yín, ẹ kú ìfọmọ ènìyàn ṣe, ẹ kú iṣẹ́ ìlú, ibi tí ẹ ti ń mú owó ọ̀pọ̀lọpọ̀ ni Elédùmarè a máa bá mi fi rọ́pò. Ẹ ní ná kan tán kí mi tó wọlé fún yín, ẹ ní tàràkà kí tó jẹun, ẹ kó wa délẹ̀ lérí o. Ẹ ṣé gan ni. Ètò wa ti àárọ̀ ìlà béèrè wípé kí ni àwọn olórí ilẹ̀ Yorùbá, àwọn tó jẹ́ àwọn ọba ilẹ̀ Yorùbá, kí ni ohun tí wọ́n ń wá kiri ní ọ̀dọ̀ wọn ẹ̀dà apá òkè ọya. Òye wa, ọ̀rọ̀ tuntun kan àwọn ọba wa láàárọ̀ yìí, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kan bàbá wa Ọọ̀ni of Ifẹ̀.
nítorí pé bí a ti ń ké lọ́tún tá à ń ké lósì, orin kò kàn mí kò kàn án, orin kò kàn mí kò kàn mí ni bàbá ń kọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ Yorùbá. Orin kò kàn mí kò kàn án, kò kàn mí kò kàn mí ni bàbá ń kọ. Ìbéèrè àwa láàárọ̀ wa ni pé kí ni bàbá ń wá kiri? Ẹ̀yin tẹ́ ẹ ti rí ìròyìn ẹ kà, ṣé ẹ gbọ́ pé Ọọ̀ni of Ifẹ̀ tún gbéra lánàá, wọ́n lọ bá former president Nàìjíríà Muhammadu Buhari lídàwúrà. Kí ni bàbá ń wá kiri ní ọ̀dọ̀ Buhari? Kí ni bàbá ń wá kiri lọ́dọ̀ ọmọ Fúlàní? Ẹni tí a pè ní bàbá gbogbo ilẹ̀ Yorùbá, Ọ̀jájá kejì, kí ni ohun tí wọ́n ń wá kiri ní apá òkè ọya lọ́hùn? Pẹ̀lú àdojúkọ lọ́tún lósì tí gbogbo ọmọ Yorùbá ń dojúkọ nínú orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ Fúlàní, kí ni bàbá yìí ń wá kiri? Orin kò kàn mí kò kàn mí tí bàbá ń kọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ṣé bàbá ń rò bóyá kò ní kan wọ́n ni? Ó lè má tí kan bàbá ń sìn, ṣùgbọ́n àwọn Yorùbá wọn máa ń pa òwe kan, wọ́n ní bí wọ́n bá lọ lógún ọdún, wọ́n ní ọjọ́ kan báyìí ni òtítọ́ ó fi ń le bá. Kí la gbà lọ́wọ́ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá? Nítorí pé ẹ̀yin ni àwọn olóṣèlú ń lò bí irinṣẹ́. Ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ ọba ló yẹ kẹ́ máa lo olóṣèlú bí irinṣẹ́, ṣùgbọ́n a wá rí wípé olóṣèlú ló ń lò yín bí irinṣẹ́. Ṣé tí bàbá Ọọ̀ni of Ifẹ̀ tí a mọ̀ sí bàbá gbogbo ilẹ̀ Yorùbá, ṣé tí wọn bá lọ sí ọ̀dọ̀ former president Muhammadu Buhari, ṣé ó ní agbófinró kan tí ó fẹ́ wá mú wọn ni? Tàbí bàbá ní àwọn lọ kí ni ohun tó sọnù tí bàbá ń wá kiri lé ọ̀dọ̀ ẹ̀? Kí ni bàbá ń kí fún? Ṣé ẹ lọ kí pé o ṣé o, ibi tí o pa ọmọ Yorùbá dé nígbà tó ṣèjọba, ibi tí o pa gbogbo àwọn ọmọ Yorùbá dé nígbà tó wà ní ipò ààrẹ, ṣé òun ni bàbá Ọọ̀ni of Ifẹ̀ fi lọ kí? Ṣé òun lọ kí Buhari lé lórí ni? Àbí irú kíkí wo ni bàbá lọ kí Buhari? Buhari tó wo ẹni tó ń jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá tó kó sójà wá bẹ̀ wípé kán wá máa àtáàkì ilé ẹ̀. Kí ni bàbá ń wá kiri? Ṣé bàbá lọ dúpẹ́ oore àná ni? Buhari tó kó sójà ti àwọn ọmọ tó ń ṣe ìwọ́de wọ́rọ́wọ́ fún ẹ fòpin sí agbófinró tí ò mi mọ̀ mọ́ ẹ pùtẹ̀ ní Yorùbá, ẹ fòpin EndSARS nígboro Èkó jákèjádò gbogbo Nàìjíríà. Ṣé ìdúpẹ́ tí Ọ̀jájá kejì, ṣé ìdúpẹ́ tí bàbá lọ dún nìyẹn? Ẹ já béèrè lọ́wọ́ ara wa. Kí la ṣe fún bàbá? Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ fún bàbá? Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ fún bàbá? Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ bàbá yìí? Tí gbogbo ọba tí wọ́n bá ń gba ìbọ̀dè fún wa, kò ń ṣe ọwọ́ ẹni tó jẹ́ bàbá ilẹ̀ Yorùbá pátápátá
kò ń ṣe ọwọ́ wọn kọ́ ló yẹ ká ti máa bá irú ìwà báyìí. Tí bàbá bá fẹ́ rí olóṣèlú, ó yẹ kí bàbá máa pa láṣẹ ni wípé ìwọ o wá rí mi lé àòfin mi. Lójú tèmi máa fi wò ó, èmi rí wípé mi ì mọ ojú tí ẹ̀yin fi wò ó. Ojú tèmi fi wò ó ni wípé bàbá lọ dúpẹ́ oore àná ni. Bàbá lọ dúpẹ́ oore àná because ká ní pé Buhari ló gbéra tó wá bá Ọọ̀ni ní Ilé Ifẹ̀, ń bá sọ wípé Buhari wá dúpẹ́ wípé ẹ ṣé o amalgamation another 50 years tí ẹ bá wa ti wọ́ bọ̀ ẹ ṣé o, ń bá sọ wípé ohun tí Buhari wá dúpẹ́ lé lórí nìyẹn. Ṣùgbọ́n Ọ̀jájá kejì Ọọ̀ni of Ilé Ifẹ̀ ló gbéra láti Ilé Ifẹ̀ tó jẹ́ orísun ilẹ̀ Yorùbá tó lọ sí Daura lọ bá Buhari. Kí ni bàbá ń wá kiri? Kí ni bàbá ń wá kiri? Orin kò kàn mí kò kàn mí. Kò sí rọ́ńbẹ́. Bàbá mi Honorable tán ní ọ̀wọ́n ọba wa fún ọ̀wọ́n Haúsá Fúlàní. Àwọn ọba wa wọ́n ti wà fún Haúsá Fúlàní lóòótọ́. Mi ò rí wípé àwọn ọba yẹn sì wà fúnlẹ̀ Yorùbá. Mi ò rí bẹ́ẹ̀ torí kò yé mi. Orin tí a ń kọ sí nǹkan tó wà lẹ́yìn, mo fẹ́ lè sọ pé kò fi taratara yé mi. Ṣé bẹ́ẹ̀ ni Sultan Sokoto? Ṣé bẹ́ẹ̀ ló ṣe ń wá sí Ọ̀tà wá kí bàbá Ọbásanjọ́? Ṣé bẹ́ẹ̀ ni Sultan Sokoto ṣe ń wá sí Ogun State wá kí Professor Yẹmí Ọ̀ṣínbàjò? Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń wá? Kí ló dé tó jẹ́ wípé àwọn ọba tiwa ló ń lọ òkè lọ́hùn? Tàbí kí tún sọ bẹ́ẹ̀ tàbí Balógun Ilé Ifẹ̀ àbí Buhari ló tún kàn sìn, nítorí pé a rí gbogbo àwọn tí wọ́n ti ṣe tó ti di ipò kan sí kejì ní òkè ọya lọ́hùn tí wọ́n jẹ́ Fúlàní. A ti rí méjì mẹ́ta mẹ́rin tí wọ́n ti pè wá sílẹ̀ Yorùbá tí wọ́n ti fún ní oyè ní àòfin àti rí tó ti ṣẹlẹ̀ láláì lórí ìgbà. Ibẹ̀ láti rí Túkọ̀ Brattau tó jẹ balógun nílẹ̀ Yorùbá. A rí Ganduje APC chairman tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Kánò, òun náà jẹ balógun nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ la tún rí àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó jẹ́ àgbààgbà olóṣèlú ní òkè lọ́hùn tó ti wá jẹ oyè kan sí kejì nílẹ̀ Yorùbá. Àtíkù jẹ oyè nílẹ̀ Yorùbá. Kwankwaso ó joyè nílẹ̀ Yorùbá. Kí ni ọmọ Yorùbá mélòó ni àwa ti rí tí ọmọ Haúsá mú lọ, tí ọmọ Haúsá pè wá sí ọ̀hún yẹn, tí wọ́n fún ní oyè balógun nílẹ̀ tí wọ́n yí pé kó jẹ́ olórí ogun ìlú wọn?
ọjọ́ kìíní àná wọ́n tan Fani Káyọ̀dé lọ sọ́hun. Fani Káyọ̀dé ò mọ̀ pé wọ́n ń wáìnì òun ni, ẹ mọ̀ pé oníjẹkújẹ náà lòun náà, ibi tó bá ti rí jẹ ló ti máa ń kà bòròbòròbòròbòròbòrò. Fani Káyọ̀dé dọ̀hún, wọ́n ní wọ́n jáwé oyè kan lé lórí, mo tẹ̀ ti gbàgbé oyè tí wọ́n ní wọ́n jáwé lé lórí lọ́jọ́ yẹn. Kò pé ọ̀sẹ̀ kan Fani Káyọ̀dé wà ní oyè yẹn, ó ń kà bòròbòròbòròbòròbòrò, ẹ̀rẹ̀ náà ń já bèrèbèrèbèrè. Kò pé ọ̀sẹ̀ kan wọ́n rọ Fani Káyọ̀dé lóyè. Abẹ́ máa rí yẹ̀yẹ́ ọmọ Yorùbá ń ta, ẹ rí yẹ̀yẹ́ tí ọ̀wọ́n ẹni bí ọ̀wọ́n ẹni káyìn, ẹ rí bọ́ ṣe ń fojú wa gbolẹ̀ kiri. Alábàjọ tá a fi ń kégbe pé a fẹ́ jáde kúrò nínú Nàìjíríà tí àwọn ọba yín tí wọ́n fi lè support. Ẹjọ́ ṣé owó ni màá ṣẹ̀sọ wípé Ọọ̀ni of Ifẹ̀ ṣẹ̀ ń wá kiri tí bàbá ò tí ì ní? Owó wo ni bàbá ṣẹ̀ ń wá kiri by this time? Nítorí pé nínú ìwé ìtàn táwa kà, a rí pé nígbà tí wọ́n fẹ́ jẹ Ọọ̀ni of Ifẹ̀ àkọ́kọ́ ńgbà yẹn, ṣe ọba Adésọjí tí wọ́n ti lọ darapọ̀ mọ́ àwọn bàbá ńlá wọn. A rí pé Awólọ́wọ̀ náà lọ́jọ́ náà àwọn ló pe ọba Adésọjí wọn ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà, ìlú Amẹ́ríkà ni ọba Adésọjí ti ń ṣiṣẹ́. Ní ó dà pé Leventi ni wọ́n ti ń ṣiṣẹ́ àsàdẹ́n. Ibẹ̀ ni wọ́n wà tí Awólọ́wọ̀ ti pè wọ́n. Hello sir, mo wà lórí program, àpè yín padà, mo wà lórí live program. Ibẹ̀ ni wọ́n wà tí Awólọ́wọ̀ ti pè wọ́n pé kábíyèsí ti wájà o, ẹ̀yin dẹ̀ ni ó kàn. Ọba Adésọjí ò fẹ́ wálé ńgbà náà. Ó ní ṣé ilẹ̀ Yorùbá tí ò ti síná, tí ò ti sí ojú ọ̀nà. Ohun tó jáde lẹ́nu ọba Adésọjí sí bàbá Awólọ́wọ̀ nìyẹn. Ni bàbá Awólọ́wọ̀ wá sọ fún pé ọmọọba ilé yá, gbogbo ohun tó bá tọ́ tó bá yẹ gẹ́gẹ́ bí Ọọ̀ni Ilé Ifẹ̀, ohun tí o bá ti fẹ́ gbogbo ẹ̀ ni a máa ṣe fún ẹ. Kó tó di pé ọba Adésọjí, kó tó di pé wọ́n gbà láti wálé wá jẹ ọba nígbà yẹn. Tó túmọ̀ sí wípé kò sí ohun tí Ọọ̀ni of Ifẹ̀ tún ń wá kiri. Kò sí mi ìmọ̀ owó tí Ọọ̀ni of Ifẹ̀ fẹ́ ná tí wọ́n ní provide jáde. Kátẹ̀ wá ní pé bàbá ò fẹ́ ná owó ara wọn. Mi ì lè bá wọn sọ wípé owó ni Ọ̀jájá ṣẹ̀tú wá lọ sí Dàúrà lọ́dọ̀ Buhari. Èmi máa gbébé lè ọ̀nà méjì lèmi pín ọ̀rọ̀ tèmi sí. Ọ̀nà àkọ́kọ́ ni wípé bàbá lọ dúpẹ́ wípé Muhammadu Buhari o,
o ṣe àná o pé ìwọ ló jẹ́ kí olóyè Ìgbòho Òòṣà àti bàbá Akíntóyè kan pín Nàìjíríà, ìwọ ló jẹ́ kán rí pín, ìwọ ló bá wa lé kúrò nínú Nàìjíríà tó bá wa lé dànù. Ojú tèmi fi wò nìyẹn, mi ìmọ̀ ojú tèmi fi wò, ẹ drop comment yìí. Ojú kejì tèmi tún fi wò ni wípé ókè kì í ṣe wà lórí ti àkọ́kọ́ yẹn, ojú àkọ́kọ́ yẹn ni pé bọ́n ṣe ṣe àtáàkì sí ilé bàbá olóyè, bọ́n ṣe ṣe àtáàkì sí àwọn ọmọ tó ń ṣe protest ní ìgboro Èkó. That's ìpele àkọ́kọ́ ojú tèmi fi wò. Ìpele ìkejì tèmi tún fi wò ni wípé àbí bàbá tún fẹ́ fi Muhammadu Buhari àbí bàbá tún fẹ́ fi jẹ balógun nílẹ̀ Yorùbá ni. Ojú kejì tèmi tún fi wò nìyẹn. Cause mi ní bá wọn sọ wípé owó ni bàbá tún wá lọ́bẹ̀. Èló ni bàbá fẹ́ ná? Owó náà ṣe bí a ṣáà ti rán wọn kan lọ́jọ́ kìíní àná tó fi gbogbo ayé wọn tó fi lé owó lé owó lé owó lé owó lé owó lé owó. Èyí tó yẹ kán fi máa jà fún ọmọ Yorùbá wọ́n kọ̀, wọn ò jà fún ọmọ Yorùbá. Owó lọ́ṣà ń lé kiri, owó àtipò, owó àtipò, owó àtipò. Ìgbà tọ́lọ́run tó jù wọ́n lọ, Ọlọ́run tó nẹ̀mí gbogbo wa, tọ́lọ́run máa lóhun dé ńkọ́. Owó nìkan ni wọ́n rí, wọn ò rí pò. Ọlọ́run bá gbẹ̀mí wọn. Ṣó tán? Ṣó tán wa? Ṣó tán àbí kò tán? Owó nìkan ni wọ́n ní, wọn ò dépò. Ẹ wo láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí, ẹ wo ìpàdé lọ́tún lósì tí àwọn olórí north, olórí Òkè Ọya lọ́hùn tí wọ́n ń pè ní ìṣẹ́jú ní kẹ́rẹ́ tí President Bola Ahmed Tinubu tí wọ́n sọ wípé owó orí tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan pa nínú orílẹ̀-èdè Nàìjíríà, wípé bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan bá ṣe pa owó wọlé sí ni àwọn fi fẹ́ máa pín, wípé àwọn ò pín mọ́ bí wọ́n ṣe ń pín tẹ́lẹ̀ tó jẹ́ wípé population àti landmass ni wọ́n fi ń pín tẹ́lẹ̀, tí wọ́n fi ìwé yẹn tán fi ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin ní ọ̀sẹ̀ tó kọjá. Láti ìgbà náà ni àwọn ẹ̀dà Fúlàní tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe mítìn lọ́tún lósì, tí wọ́n dẹ̀ ń lérí mọ́ Bọ́lá Ahmed Tinubu wípé tó bá gbìyànjú ẹ̀ wípé ìbò ẹyọ̀kan kò ní rí lórí ilẹ̀ wọn ní 2027. Good and fine, tó bá wá rí bẹ́ẹ̀ kí Bọ́lá Ahmed Tinubu kó bá wa pín Nàìjíríà, ohun tá à ń fẹ́ kó ṣẹlẹ̀ gan nìyẹn. Wọ́n ti sọ fún Bọ́lá Ahmed Tinubu sí wípé kò ní rí ìbò ẹyọ̀kan lé north ní 2027. Kí ló wá kù? Kí ni bàbá ń dúró dè? Bóyá bàbá dẹ̀ ń fẹ́ ṣiṣẹ́ yẹn underground, bóyá kẹ́mi put ẹ̀ bẹ́ẹ̀ yẹn, bóyá bàbá fẹ́ ṣiṣẹ́ yẹn, bóyá wọ́n fẹ́ tó underground. Àwọn olórí ibẹ̀ láti rí àwọn gómìnà wọn, àwọn sẹ́nítọ̀ wọn, àwọn mínísítà wọn lọ́lọ́kanjọ̀kan tó mú wo fídíò yẹn, mo wò lórí YouTube by then. Ibẹ̀ ni wọ́n ti ń lérí mọ́
any senator tàbí any rep tó bá wá láti ọ̀dọ̀ wọn lọ́hùn tó bá fọwọ́ sí ìwé tí Bọ́lá Ahmed Tinubu fi ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin ṣe ti rí pé àṣírí tó bò tí wọ́n rò bóyá ó bò nínú orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ó ti tú sí gbangba nísìn tó túmọ̀ sí wípé ó ti tó àkókò tí Ọlọ́run ọba sọ wípé òun fẹ́ fi èdè àìyedè òun máa fi sí ẹ̀rín wọn bẹ́ẹ̀ bí wọ́n fẹ́ bọ́n kọ̀. àwọn ti sọ wípé owó tí wọ́n ń pa nínú orílẹ̀-èdè Nàìjíríà wọn ò mọtí ṣùgbọ́n nínú owó ọtí yẹn tí àwa ti ń pa owó tax tí a ti ń pa owó gbogbo ẹ̀ nínú ẹ̀ ni ọmọ Haúsá Fúlàní tí wọ́n ti ń gba èyí tó pọ̀ jù lọ èló lọ́wọ́n ń pa lókè lọ́hùn ní 2015 brother mi kan ó fẹ́ gba ó ra contract kan ní ọwọ́ Ganduje nígbà yẹn contract yẹn signage ni contract yẹn àwọn tó máa ń gba owó pátákó ajúwe àbí ẹni tó bá lẹ bánà kankan pósítà ìgbà tí mò ń sọ yìí ẹ̀gbọ́n pàdánù gbogbo owó tí ó fi ra contract ń ni nítorí fún kí ni ìgbà tó dọ̀hún tó fẹ́ máa gba tax tó fẹ́ máa gba ohun tó dídì lọ rà lọ́hùn pé kò ọ̀bẹ àti gbogbo ẹ̀ lọ́ fi lé àwọn workers ẹ̀ tí àṣírí yẹn wọ̀n sí àwa yìí wípé wọn ń san tax ní north àwa ń bíbá ìlà ń san tax ṣùgbọ́n nínú tax tí a bá tún wá san yẹn ni wọ́n á tún wá kó lọ sí òkè lọ́hùn wọ́n á lọ kó fún wọn bẹ́ẹ̀ wọ́n á fi bá wọn tú ìlú wọn ṣe wọ́n á fi bá wọn tú ojú ọ̀nà wọn ṣe wọ́n á ṣe náà àwọn ń lo náà bó ṣe wù wọ́n. àwa gangan tí a wá pa owó wọn wá ẹ̀tọ́ kankan kò wá tọ́ sí àwa wọ́n á wá fún wa ní change nínú ẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Elédùà tó bá wa ṣí Bọ́lá Ahmed Tinubu líyè nítorí pé mo mọ̀ pé ibi tí ó fẹ́ gbà pín láti dé yìí ìkóríta nítorí pé mo mọ̀ pé kò sínú wọn tó máa stop Bọ́lá Ahmed Tinubu láti pé kó má gbé ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí. òfin kan dẹ̀ wà nínú fraud constitution tí wọ́n ṣe òfin yẹn sọ wípé tí ààrẹ bá fi bíìlì kan ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin tí ilé ìgbìmọ̀ aṣòfin bá kọ̀ tí ò bá fọwọ́ sí wọ́n ní ààrẹ lè fi ọwọ́ sí automatically fúnra rẹ̀ láti go ahead nípa ẹ̀ Buhari fúnra rẹ̀ ṣe láláì lóye gbà nígbà tó wà lórí ipò ààrẹ Buhari fúnra rẹ̀ ó ṣe nígbà tó wà ní ipò ààrẹ lọ́jọ́ kìíní àná tí gbogbo wa tí a fojú rí ẹ ló máa pè yín padà mú wà lórí live program ẹjọ́ gbogbo wa la rí lọ́jọ́ náà lọ́hùn. gbogbo bó ṣe ń sá kiri tó ń sá sọ́tún tó ń sá sósì tó ń lọ ń yáwó kiri nílẹ̀ òkèèrè nígbà yẹn gbogbo wa la rí pé kì í ṣe gbogbo ẹ̀ ní National Assembly fi ọwọ́ sí Buhari dẹ̀ by force
ó lọ ń yá àwọn owó yẹn nígbà yẹn. So tiwa náà ti wá délẹ̀ ńsìn automatically ààrẹ lè fọwọ́ sí, mo mọ̀ pé ó lè fọwọ́ sí fúnra rẹ̀, Bọ́lá Ahmed Tinubu lè fọwọ́ sí fúnra rẹ̀. Tó bá ti wá fọwọ́ sí, mo mọ̀ pé wọn ò wá nígbà, tí wọn ò bá ti wá gbà, mo mọ̀ pé ohun tó fẹ́ pín wa òun ló dé lẹ́yìn. Àwa jí pé kólúkálùkù kú máa lọ kó lọ máa dánmọ́ ìyá ara ìgbé. So wọ́n ti tọ́ wa níjà ń sìn. Ìgbà tán wá tọ́ wa níjà tán, èyí tí ó yẹ kí bàbá wa Ọọ̀ni of Ilé-Ifẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pe àwọn ọba, kí wọ́n bẹ̀rẹ̀ sí máa pe councillor, kán máa pe house of rep, kán máa pe house of assembly, kán bẹ̀rẹ̀ sí máa pe àwọn gómìnà lábẹ́ aṣọ, kó má tiẹ̀ wọ́n síta, kí ìpàdé bẹ̀rẹ̀ sí ní máa lọ wípé náà wàhálà ní tó ti dé lẹ́yìn, báwo la ṣe fẹ́ ṣe, ọ̀nà wo la fẹ́ gbégbà, kí ni ká ṣe, kí ni ká tọ̀, láti pé káwa náà ká lè guide kalẹ̀ ìgbà tí rògbòdìyàn bá máa jálulẹ̀, káwa náà ká lè guide ara wa láti lè fi defend ara wa wọnú orílẹ̀-èdè tiwa. Ṣùgbọ́n èyí tí Ọọ̀ni of Ilé-Ifẹ̀ bàbá wa tí wọ́n fi máa ṣe yẹn, la rí wípé wọ́n lọ ń físìtì ààrẹ àná fún orílẹ̀-èdè Nàìjíríà lé àná òde yìí tó ń ṣe on the 11/12/2024. Kí ni bàbá ń wá kiri? Ohun tí ìbáwò kí ìwé ìròyìn sọ wípé bàbá lọ ṣe lọ́hùn, mi ò ní accept pẹ̀lú yín, ju wípé lé ọ̀dọ̀ tèmi ohun tí bàbá lọ ṣe lé ọ̀hún ni wípé bàbá lọ dúpẹ́ lọ́wọ́ Muhammadu Buhari wípé o ṣe àná o, nítorí pé ìwọ ló bá wa dá Yorùbá nation tí wọ́n ń ké gbé wọ́n ṣe fẹ́ pín orílẹ̀-èdè Nàìjíríà, ìwọ ló bá wa dàrú. Lójú tèmi fi wò nìyẹn, ohun tí bàbá, ìdúpẹ́ tí bàbá lọ dún ni pé o ṣé o, àtàwọn tó ń ṣe ìwọ́de, àwọn ọmọ tó ń ṣe ìwọ́de tí ó bá kó sójà tì, o ṣé o. Ojú kejì tèmi tó wá fi wò ó ní, tàbí bàbá ti fẹ́ fi Buhari, ó ti fẹ́ fi jẹ balógun nílẹ̀ Yorùbá, nítorí pé a ti rí ọmọ Fúlàní tó ti dipò mú ní tó jẹ́ ẹ̀dà apá òkè ọya lọ́hùn tí wọ́n ti fi jẹ oyè balógun, kì í ṣe ìkíní, kì í ṣe ìkejì, kì í ṣe ìkẹta, bẹ́ẹ̀ ni kì í ṣe ìkẹrin. Ó dà pé wọ́n jẹ́ kan Túkọ̀ Bratai ó jẹ́ kan ní Ṣakí ní Ọ̀yọ́ state, tí ẹ bá rántí. Ganduje ó jẹ́ kan, bóyá Ọ̀yọ́ táwọn kan ló ti jẹ́, mo ṣàwọn pé Ganduje jẹ́ kan, Kwankwaso jẹ́ kan, ó tún ní wọ́n ṣàpọ̀ bẹ́ẹ̀ yẹn. Túkọ̀ Bratai tó nífẹ̀ẹ́ ìran ọmọ Yorùbá ni a wá rí wípé àwọn ará ibi wọ́n pè tí wọ́n fi jẹ balógun. Ṣé kíní wípé àwọn ọba yìí ò mọ ìtumọ̀ balógun mọ́ ni? Nítorí pé ọjọ́kọ́jọ́, ìgbàkígbà tí wàhálà kan tàbí ìkejì bá fẹ́ ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè àbí nínú ìlú, ẹni tó bá jẹ oyè balógun tí ò tọ́ sí àlejò rárá, òun ni kábíyèsí máa ké pè, kábíyèsí máa pàrókò sí wípé ó yá kó àwọn ọmọ ogun o, àwọn ọmọ ogun ìlú, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí. Ṣùgbọ́n lẹ́ni a wá rí pé àwọn tó jẹ́
ìran Fúlàní ni àwọn ọba wa wá fi ń jẹ oyè balógun tí à ń sọ yìí. wọ́n wá ń kọ orin kò kàn mí kò kàn mí kò kàn mí, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kọ sí ohun tó wà lẹ́yìn, tó túmọ̀ sí pé àwọn ọba yìí wọ́n ń rí bíi pé àwa ń sìn bíi pé àìníṣẹ́ ló ń bá wa jà, wípé àfi tí àwọn bá kíìpù Nàìjíríà sí ojú kan, lílé tí ò dẹ̀ ní ṣe é ṣe fún yín, kò ní ṣe é ṣe àbí amalgamation tẹ fi pé ẹ ti wọ́bọ̀, ẹ fi pé ó máa wọ́ọ̀kì fún yín ni, kò ní wọ́ọ̀kì, kò ní wọ́ọ̀kì. Àdàbí tí ìjọba Nàìjíríà ò bá fìyà jẹ wá, àdàbí tí ìjọba Fúlàní ò bá fìyà jẹ wá nínú orílẹ̀-èdè yìí, àdàbí ìjọba British tí wọn ò bá nẹ́bọ lábẹ́ kọ́ńbọ̀dù wọn, tó jẹ́ pé àwọn gọgọgọgọgọ ní máa dàrú nítorí ohun tí wọ́n ń rí nínú orílẹ̀-èdè Nàìjíríà. òun ló fi ń fipá tó fi ń fi so wá papọ̀ ní gbogbo ìgbàkúgbà tí àwa bá ti sọ pé ó ti sún wa, àwa fẹ́ lọ. ẹ̀mí yín ò ní gbé o, ẹ̀mí yín ò ní gbé. a ti ń pe àwọn bàbá yìí láláìlóye ìgbà, ẹja ṣe ohun tó tọ́, ẹja ṣe ohun tó yẹ, ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n fi máa ṣe yẹn, wọ́n á lọ máa físítì àwọn olóṣèlú kiri lókè lọ́hùn. ṣebí eléyìí tí ìwé ìròyìn ti ẹ̀ gbé làwa rí, ṣé ẹ mọ oye tí àwọn bàbá yìí ń ṣe lábẹ́ aṣọ tí ìwé ìròyìn ò gbé? kí ni bàbá ń wá kiri? bàbá ti náwó. kí ni Ọọ̀ni of Ifẹ̀ ṣe ń wá kiri lọ́dọ̀ Buhari? because èmi rí wípé orin kò kàn mí kò kàn mí yẹn tí wọ́n ń kọ yẹn, ìgbà tó bá máa pa àwọn èèyàn lára, wọ́n ń wòó pé kò ní kàn wọ́n, á dẹ̀ kàn wọ́n. mi ì mọ bí wọ́n ṣe fẹ́ ṣe, nítorí pé ìtàn Àfọ̀njá lásán tó bá jẹ́ yẹn nìkan, ó yẹ kó tó nǹkan tó yẹ kó ti kọ́ ọmọ Yorùbá lọ́gbọ́n. ìtàn Àfọ̀njá nìkan ó tó ohun tí ó yẹ kó ti kọ́ wa lọ́gbọ́n. ṣùgbọ́n eléyìí tí ọmọ Yorùbá fi máa kọ́gbọ́n nínú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí wa sẹ́yìn nípasẹ̀ Fúlàní, ẹ wo ọgbọ́n àrékérekè tí Fúlàní náà dáńgbà yẹn láti lè fi gba Ìlọrin. ẹ wo ọgbọ́n àrékérekè, ẹ wo bó ṣe mú orí ọmọ Yorùbá tó fi sọra wọn nígbà tó jẹ́ pé the same ọmọ Yorùbá náà ló gbà wọ́n tira wípé ìwọ máa bọ̀ o, ìwọ ni màá bá ṣe, mi ní bá ọmọ Yorùbá akẹgbẹ́ mi ní bá ṣe, tó túmọ̀ sí ohun tí Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n lọ ṣe lánàá kò súkọ tó fi yàtọ̀ sí, kò sí. torí pé mi ìmọ̀ kan tí bàbá ṣẹ̀ ń wá kiri lọ́dọ̀ Buhari, mi ìmọ̀ kan tí wọ́n ń wá kiri o. àtúnsọ tààrọ̀ yìí o,
ẹ má wá rí bí èébú ààbòyín ipò tí ẹ wà ipò ààtàn ni tí gbogbo ayé máa ń dalẹ̀ sí èyí tó jẹ́ òótọ́ nínú ọ̀rọ̀ wa òun ni kí ẹ bá wa gbé wò bàbá Ọọ̀ni òun ni kí ẹ bá wa gbé wò nítorí pé ẹ nẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olórí fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá láti wípé kẹ́ máa gbéra kẹ́ lọ máa físìtì ààrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà kò tọ́ sí yín bàbá bí pé ẹ fi ipò Ọọ̀ni bí pé ẹ fi ń wọ́lẹ̀ ni àwọn ọmọ yín ẹ̀ẹ́dẹ̀ lè máa fi ipò olórí nílẹ̀ Yorùbá kẹ́ máa fi wọ́lẹ̀ ká dákẹ́ ká má sọ̀rọ̀ bàbá ó kù díẹ̀ káàtó ẹ̀yin ló yẹ kẹ́ máa pe olóṣèlú kì í ṣe olóṣèlú kọ́ ló yẹ kó máa pè yín ẹ̀yin ló yẹ kó máa pe olóṣèlú wá ìwọ mo fẹ́ rí ẹ láòfin tẹ́ bá tiẹ̀ wá fẹ́ pe olóṣèlú kì í ṣe bíi Fúlàní ló yẹ kẹ́ máa ránṣẹ́ pè ibo ni ìpàdé wo ló yẹ kí ẹ̀yin àtọmọ Fúlàní máa ní papọ̀ pẹ̀lú jàǹbá tí wọ́n ti ṣe fún ọmọ Yorùbá ṣe bí ilẹ̀ Yorùbá ìlà wà tí ọ̀rọ̀ ti Dr. Aborode tó ṣẹlẹ̀ ṣe bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ìlà wà tàrí tó ń jí ọba tí Fúlàní ń jí ọba gbé tí Fúlàní dẹ̀ fi ń gba owó tabua lọ́wọ́ wa ṣe bí ilẹ̀ Yorùbá ilẹ̀ wà bàbá tí Fúlàní ti ń pa ọmọ Yorùbá tó ti ń pa ọba ilẹ̀ Yorùbá ṣebí tẹ́lẹ̀ a ní orí adé ò kì í sùn ta ni kí ló wá dé tí orí adé wá ń sunú gbóǹsìn kò tó wá ń ṣe ìta nìkọ́kọ́ ni orí adé ń sùn sìn ṣé Daura lẹ jẹ Ọọ̀ni sí ni tẹ́ fi lọ ń físìtì Ọọ̀ni tẹ́ fi lọ ń físìtì Buhari kí ni Buhari já mọ́ nínú ipò tẹ́ ń wà ipò tí yín tẹ́ bá mọ̀ ó jìnà sí ipò ààrẹ ó jìnà sí ipò ààrẹ kò ń ṣe ipò tí wọ́n fi ń wọ́lẹ̀ pàápàá ṣùgbọ́n ẹ̀yin ò rí bíi pé ipò yín ju ti ààrẹ lọ ẹ̀ ń rí bíi pé kí olóṣèlú máa kọ̀ǹtró yín tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ bàbá ẹ bá wa ṣàtúnṣe o ẹ bá wa ṣe àtúnṣe sí ohun tó wà lẹ́yìn ọmọ Fúlàní mítìn ń lọ lọ́tún lósì ní lọ́dọ̀ tiwọn láti ìgbà tí ọ̀rọ̀ TAS tó ti ṣẹlẹ̀ kò sí mítìn ẹyọ kan tí a sì rí kẹ́yìn ti pè ṣé bí wọ́n ṣe ń yàn wá jẹ̀yìn ṣóun ló tẹ́ yín lọ́rùn ni láláì gbàgbé ẹ má jẹ́ ká gbàgbé ìpàdé pàtàkì tí ó ń bọ̀ fún gbogbo ajìjàǹgbara nílẹ̀ Yorùbá tí a máa ṣe ní kòpẹ́kòpẹ́ yìí a máa mú ìkéde ẹ̀ wá sí etí gbọ̀nyín nísìn ìkéde tí ẹ ò sanwó fún ni ẹ ṣe gan ni. Next level ní tọ̀tẹ̀ yìí tí Yorùbá Nation yóò pẹ̀lú àjọṣepọ̀ Yorùbá World Media ọmọ yẹn nàná fáyé lórí ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá. ọgbọ́n kí ló yẹ á ṣe ọ̀nà wo ló yẹ á gbà àti wípé ìgbésẹ̀ wo gan ló yẹ á gbé ó ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá lórí ètò ààbò ètò ọrọ̀ ajé ọrọ̀ àṣà àtọrọ̀ òmìnira lápapọ̀ fún gbogbo ìran aládé ẹjá pàdé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 14 oṣù kejìlá déédé aago 3 ọ̀sán Yorùbá Nation Style lábẹ́ àkóso bàbá wa Emérítọ̀ ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àtolóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà lórí ìtàkùn
ìtàkùn ayélujára Zoom pẹ̀lú meeting ID 827-041-30613 passcode sì jẹ́ 567100. wọ́n láyé síwájú sí i kàn sí www.yorubanationyouth.org. bákan náà ni ẹ kàn sí Dr. Zabi aka Ayi Ọpẹ́yọ tí wọ́n jẹ́ Yorùbá World Media President. Comrade Ọláolúwa Adéníyì aka Baba Lẹ́kìtì home based chairman Yorùbá World Media. Comrade Ọláyọmí Kóìkì popularly known as Kóìkì Media. Comrade Olúwakẹ́mi Ìfẹ́olúwa known as Lady K. bákan náà ni ẹ lè kàn sí àwọn coordinator Yorùbá Nation Youth lágbègbè yín bẹ̀rẹ̀ látòrí Comrade Emmanuel Akalamagbo TV tí wọ́n jẹ́ Spain coordinator. Comrade Kẹ́hìndé Lawal Spain coordinator 2. Comrade Fásọmí Táíwò Kíkọ́lọ́mọ Kuwait coordinator. Comrade Ilésànmí Fọlọ́wọ́ Germany coordinator. Comrade Káyọ̀dé Àjàó Adékọ́lá Greece coordinator. Comrade Ọládèjì Kabir Benin Republic coordinator. Comrade Àṣàkẹ́ Àdé TV Morocco assistance coordinator. Comrade Adébáyọ̀ Òkìkíọlá Emmanuel Italy coordinator. Honorable Taofik Ọlárẹ̀wájú Àjàó Egypt chapter coordinator. Comrade George Ọlátúndé Táṣọ Ghana coordinator. Comrade Táíwò Ọpẹ́yẹmí Germany coordinator 2. Comrade Adémọ́lá Isaac Ṣókùnkọ́lá South Africa coordinator. Comrade Comfort Délé Maryland coordinator. Comrade Bádéjọ Abíọ́dún Ismail Morocco coordinator. Comrade Abíọ́dún Salau Canada coordinator. Honorable John Abídèmí Akíṣẹ̀tẹ̀ Mauritania coordinator. Comrade Olúfisáyọ̀ Olúyẹmí Ògúnṣèyítán Libya coordinator. Comrade Táíwò Ọládìran Ọládipúpọ̀ Àtà coordinator. Comrade Johnson Ọláọlọ́runpọ̀ Philly Mexico coordinator. Comrade Bọ́lá Adé UK coordinator. Comrade Noah Sanusi USA coordinator. Fáfàní àwọn èèyàn wa nílé kàn sí Comrade Suleiman Akeem Lagos State coordinator. Comrade Dìgbò Ọláníyì JP Ọ̀yọ́ State coordinator. Comrade Badmus Bọ́lájí Abíọ́dún Ògùn State coordinator. Comrade Ìbílẹ̀kẹ̀ Olúfẹ́mi Ògì State coordinator. Comrade Imran Abdul Fatai Adeleke Kwara State coordinator. Comrade Adéwálé Abídèmí Saheed Ọ̀ṣun State coordinator. Comrade Àlùkò Ismaila Ọlárẹ̀wájú Èkìtì State coordinator. Comrade Fẹ́mi Tọ́pẹ́ Bọ́lọ́fìdé Ondo State coordinator. kí gbogbo ìbéèrè tó ń tàlàyé àti àmọ̀ràn síwájú wọn lọ tààrà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Comrade Adéníyì known as Ọmọborí Owó Media tí wọ́n jẹ́ Assistant National Youth Leader in all diaspora àti United Arab Emirates Chapter coordinator lórí +971-503-430-843 àbí Engineer Lamin aka Yagboyaju Technical Director Yorùbá Nation Youth lórí +971-525-261-442. Comrade Oyègún Olúwamáyọ̀wá aka Omeyo Southwest coordinator wọ́n ti jẹ́ home based youth leader lórí +234-703-717-3355 àbí Prophet Ayọ̀délé Olúgunlolúwa gan tí wọ́n jẹ́ Yorùbá Nation National Youth Leader in all diaspora lórí +1-803-846-1116. ó ṣe pàtàkì fún gbogbo wa láti mọ̀ wípé nípàdé àpérò àpapọ̀ tó ń bọ̀ yìí gbogbo wa là ń retí bẹ́ẹ̀ o. olùkéde Prophet Ayọ̀délé Olúgunlolúwa lórúkọ ọ̀dọ́ Yorùbá pátápátá. ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa ẹ ṣé gan ni o àmọ́ lóore bí ẹ ti ń jà lọ́tún lósì ẹ̀mí yóò ní bá lọ ẹ̀mí gbogbo wa ò ní bá lọ àjọ délẹ̀ lérí ni mo gbà ládùúrà àwọn tán sì kọ̀ náà tí wọ́n ń ṣorí kunkun tí wọ́n ní àwọn ń wá wọn Nàìjíríà Ọlọ́run ọba Elédùmarè á bá mi yí wọn lọ́kàn padà káwọn náà kán dẹ̀ yíra wọn lọ́kàn padà nítorí pé Ọlọ́run kì í ṣe bí àwa fúnra wa àwa pàápàá jùlọ àwa tá a jẹ́ Yorùbá torí owó torí ipò tá a fi mọ̀ọ́mọ̀ tá a fi ń ṣe ìkà fún orísun ilẹ̀ Yorùbá nítorí pé ìkà là ń ṣe fún orísun ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká tanra wa ìkà ni kò ń ṣe ohun tó bójú mu kò ń ṣe ohun tó bójú mu kò síná kò sómi kò sọ́nà tó dáa the same ìlú ìlẹ̀ ní ká keep pé ká máa forítì ká máa gbàdúrà àdúrà tí bàbá mi gbà tí bàbá mi fi jáde láyé bàbá mi gbà ká máa gbàdúrà kí ló dé
ọ̀rọ̀ ẹ̀yin pásítọ̀ àti ẹ̀yin imam èní ò tí ń ṣe ọjọ́ ọ̀rọ̀ yín, ṣùgbọ́n by this time pásítọ̀ imam kò sí ìwàásù kankan tó yẹ kẹ́ máa wàásù báyìí tó ju wípé kẹ́ máa wàásù sí ọmọ ìjọ yín wípé kọ́ má tẹ̀lé olóṣèlú mọ́, tí ò bá jẹ́ pé ẹ̀yin gan ẹ ti ní àbọ̀dè tí ẹ ti gbà fún àwọn ọmọ Yorùbá. Àṣà náà ó yẹ kí ọmọ Yorùbá tó jẹ́ pásítọ̀ tó jẹ́ imam kan ti lọ kọ bíbélì kan àti kùránì kan tó jẹ́ pé ìwàásù bí a ṣe máa ṣí àwọn èèyàn wa lọ́pọlọ tí a máa mọ̀ pé ká béèrè fún ẹ̀tọ́ wa ni the best thing. Mi rò bóyá ó ju nǹkan méjì yẹn tó yẹ ká máa fi wàásù lọ ń sìn. Mi rò bóyá ó jù bẹ́ẹ̀ lọ torí pé ìyà ẹ̀ pọ̀ jù, ìyà yẹn kọjá bẹ́ẹ̀, ìyà yẹn ó kọjá bẹ́ẹ̀. Àdẹ̀ ń mú mọ́ra ikú wa ń pa kékeré lọ́tún, ikú ń pa kékeré lósì. Ẹ já ṣe àtúnṣe ọmọ Yorùbá, ẹ já ṣe àtúnṣe. Ìgbà tí Ọlọ́run bá tó dá ìlú yìí, Ọlọ́run ò dá wa papọ̀, wọ́n fi ipá so wá papọ̀ ní tí gbogbo wa mọ̀. Ṣé ẹ̀ṣẹ̀ wá ní pé ta bá sọ pé a fẹ́ jáde nínú ibẹ̀? Ṣé ẹ̀ṣẹ̀ ni? Ẹ jọ̀ọ́ ẹ já ṣàtúnṣe, gbogbo ẹ̀yin olórí nílẹ̀ Yorùbá ẹ já ṣe àtúnṣe. Ẹ já ṣe àtúnṣe. A ṣetán àti bú yín, ṣùgbọ́n ẹ já ṣe àtúnṣe. Òun ni mi ṣe ka kọ́mẹ̀ntì sàìlẹ̀ yẹn síta. A ṣetán àti bú anybody, ẹ já ṣe àtúnṣe. Ẹ̀yin bàbá wa ẹ kì í ṣe ọmọ àlè, ẹ já ṣe àtúnṣe. Ọmọ ọkọ ni yín, ẹ já ronú wa, ẹ já ronú wa. Kí àwọn àsọtẹ́lẹ̀ burúkú kó má tún máa ṣẹlẹ̀, kó má kọ́ntínú àti máa ṣẹlẹ̀ ọmọ Yorùbá lórí. A ní rètò jù báyìí lọ létí àkókò yìí. Ìbéèrè tí mo wá tí ẹ̀yin tí ẹ ní àǹfààní láti bá àwọn ọba, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí ẹ ní àǹfààní láti máa bá wọn sọ̀rọ̀ bí àwọn Pa Ayọ̀ Adébánjọ ni wípé ṣé kí nìdí tí ẹ̀yin tó fi wù yín kẹ́ máa ṣe ẹrú Fúlàní? Kí nìdí? Kí ni ohun tá à ń wá kiri lọ́dọ̀ Fúlàní? Àwa ló yẹ kó máa control wọn tó bá jẹ́ pé ìlú ìwọ́ọ̀kì ni. Àwa ló yẹ kó máa control wọn nítorí pé wọn ò tiẹ̀ yẹlé ènìyàn tó yẹ kó máa gbégboro. Ìwà wọn ò jọ ti ẹni tó gbégboro àtọ̀. Ẹ ṣé o. Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. I was around the enough, I was not a Santide. Ìbáṣọ́lá ilẹ̀ Oòduà, àwọn dandan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. They never sabi Wetin we carry for am? But we dey move closer before dem go sabi. I said, Dem never stop. wetin we carry for money. But we dey move close before dem go sabi. Ọ̀gbìn lọ lọ́jà ẹyẹ,
ń lolú láàjò. ẹyẹ tó dorí lòdò bí àdókò àbọ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Lájúmọ́ sowọ́pọ̀ ká lè gbóbi ìlú àga. Odùduwà mi máa lè gbé wá. Ọmọ Oòduà náà sì lè Ìrèké fún ẹ̀tọ́ adúláwọ̀. àgbẹjọ́ jùmọ̀ lé ilẹ̀ ó lè rí. Àwọn lẹ́bàá Odò ilẹ̀ wa. ká ṣiṣẹ́ Fún ìlú bàbá wa. Àlejàde adé adúláwọ̀. Ọlá ní ìmọ̀lẹ̀ tó yóò ràn káàkiri. Odùduwà mi gbé. Koiki Media. àgbẹ̀tò lárugẹ. ètò tó gbójú owó. Tiwa máa ní. Kàsà ẹgbẹ́ kúlú ọjà wà kájé bùbá yìí jẹ. ètò tó gbójú owó. Tiwa máa ní. àgbẹ̀tò lárugẹ. Àǹgbáṣà lárugẹ lójú òpó. Tiwa máa ní. News and sports. Ẹ máa rí gbọ́. ètò tó gbójú owó. Tiwa máa ní. ọmọ Ìjẹ̀bú alárẹ̀ ni lójijì máa ní kankan. Koiki Media ọ̀rọ̀ lágbájú mọ̀ mi o. Máa bá ṣẹ̀rẹ̀ lọ. ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá. Bá àtàtà. àrídájú rẹ̀ ọmọ Yorùbá lọ́rẹ̀ mi. ṣé ìlọ máa fi dìbò ọ̀bẹ mọ́lẹ̀? ẹ̀yin lọ́mọ nílò máa ń dé máa dé máa dé. ẹ̀yin lọ́mọ nílò máa wọ̀ máa wọ̀ máa wọ̀ o. igbó máa wọ̀ dájọ́jì ò gbọ́dọ̀ wọ̀. àjòjì tó bá wọ̀ bẹ́ẹ̀ àgbẹ̀lẹ̀ ni ọ̀ra. Ọmọ ẹ̀yin lọ́wọ́ jọmọ́ òyìnbó tó dé. Ìgbà tó òyìnbó dé. Ọwọ́ lọ́lẹ́ tó múná sí o. Koiki Media sáwà ní bàbá. Koiki Media, àwa ni bàbá. Koiki Media, àwa ni bàbá. àdáńtọ́ Àtúpèrègèdè. Koiki Media. Àwa ni bàbá. àwa là ń gbẹ́tò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. Koiki Media. Àwa ni bàbá. àkújà fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ Ilẹ̀ Yorùbá. Koiki Media. Àwa ni bàbá. ọmọ Oòduà ni wọ́n o. lọ́mọ kankan. Àwa ni bàbá. ikú tó ṣe bí lébi òsì àdìmú bàbá yìí. Koiki Media. Àwa ni bàbá. we bring you up closer To to your doorstep. Koiki Media. Àwa ni bàbá. akẹ́kẹ́ tó fẹ́ òdo. Náà kàn kí oko lára. àpèrègèdè Olódùmarè Ààrẹ ló fún wa ṣe. Àwa ni bàbá. gbogbo ayé ẹ̀gbọ́n àwa ní bàbá o.